ẹ tún wá gbọ́ bẹ̀bẹ̀ tó ṣẹlẹ̀ sí kábíyèsí kan nípínlẹ̀ Ọ̀yọ́ tó mú un rawọ́ rasẹ̀ sí gómìnà Ṣèyí Mákindé wípé kọ́ńdàkùn kan gbà òun ò rówó oṣù gbà láti bíi ọdún 5 tóun ti gorí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó lágbára o. Àrẹsà àti ìrẹsàádú ọba Abraham Adéyẹyè Oyèrìndé ló ti ké gbàjarè síjọba Ṣèyí Mákindé wípé látìgbà tóun ti gorí ìtẹ́ òun ò rówó oṣù gbà, bẹ́ẹ̀ ni òun ò rí àjẹmọ́nú kankan gbà láti ìgbà náà. Pàápàá àwọn ìdílé Ẹ̀míolú tó jẹ́ kan nínú àwọn ìdílé méjì tó ń jọba nílùú ọ̀hún, wọ́n ti gbé ọba Oyèrìndé lọ sí ilé ẹjọ́ wípé àwọn ò fẹ́ lórí ìtẹ́ rárá torí òun kọ́ nípò ọba tọ́ sí, àti pé láàrin ìdílé méjì tó ń jọba nínú ìlú náà, ìyẹn ìdílé Ẹ̀míolú àti Ọ̀ṣúnbìyí, bẹ́ẹ̀ ọmọ ìdílé Ọ̀ṣúnbìyí ni ọba Oyèrìndé àti ọba Jímọ̀ Oyèrìndé tó gbéṣẹ̀ kó tó di wípé ọba Oyèrìndé ó wá jọba. Fún ìdí pàtàkì yìí, ẹbí Ẹ̀míolú, ìdílé Ẹ̀míolú ló yẹ kí ọba ó tọ́ sí báyìí. Ṣáájú sì ni ọba Oyèrìndé la gbọ́ wípé ó ti bá àwọn akọ̀ròyìn NUJ sọ̀rọ̀ níbi tó ti ṣàlàyé wípé lóòótọ́ ni wípé ọba àná ìyún Jímọ̀ Oyèrìndé tó gbéṣẹ̀ pẹ̀lú òun fúnra ra òun ọmọ ìdílé Ọ̀ṣúnbìyí kan náà làwọn jẹ́, ṣùgbọ́n òun náà sì ni ipò ọba tọ́ sí nítorí ọ̀nà tí ọba àná ìyún ọba Jímọ̀ Oyèrìndé tó gbà jẹ ọba pé kì í ṣe ọ̀nà tí ó tọ́, eléyìí tó túmọ̀ sí pé bí ìgbà wípé àwọn òjọba ìdílé àwọn òjọba rárá náà ni. Amòfin Stephen Adékúnlé tó jẹ́ agbẹjọ́rò fún ọba alayé ọ̀hún jẹ́ kó di mímọ̀ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ wípé lọ́dún 2019 ó ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti dájọ́ wípé ọ̀nà tí wọ́n gbà fi Jímọ̀ Olóyèdé tó jẹ́ ọba àná tí wọ́n fi jẹ ọba kò ń ṣe ọ̀nà tó tọ́ rárá. Fún ìdí èyí wọ́n wá pàṣẹ wípé kó fi ipò ọba sílẹ̀ kí àwọn ìdílé Ọ̀ṣúnbìyí kí wọ́n sì fa ọmọ oyè míì kalẹ̀ ní kíákíá. Ṣùgbọ́n ọba Olóyèdé ìyún ọba Jímọ̀ Olóyèdé tó gbéṣẹ̀ ó pè wọ́n lẹ́jọ́ kòtẹ́milọ́rùn, ṣùgbọ́n ẹjọ́ náà sì wà ní ilé ẹjọ́ títí tí ọba Jímọ̀ Olóyèdé tó fi gbéṣẹ̀ tó fi wàjà lélẹ̀ tó wá mú kí àwọn ìdílé Ọ̀ṣúnbìyí kí wọ́n padà wá fi ọba Oyèrìndé jẹ ọba. Àmọ́ ìdílé Ẹ̀mílójú sì tún kọ lẹ́tà náà ní sí ìjọba Ṣèyí Mákindé wípé àwọn ò ní gbà rárá nítorí kì í ṣe ìdílé Ọ̀ṣúnbìyí ló yẹ kó tún fa ọmọ oyè kalẹ̀, wípé níwọ̀n ìgbà tí ọba Olóyèdé tó gbéṣẹ̀ tó ti lọ ọdún 15 a ṣe wípé ó ti lo àsìkò àwọn Ọ̀ṣúnbìyí kọjá náà nìyẹn, wípé ìdílé àwọn ìyún ìdílé Ẹ̀mílójú ló yẹ kí ó gorí ìtẹ́. Àwọn Ọ̀ṣúnbìyí náà wá kọ lẹ́tà padà wípé níwọ̀n ìgbà tí ilé ẹjọ́ ti dájọ́ pé kí ọba Jímọ̀ kó fi ipò lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ìgbà wípé kò jọba rárá lábẹ́ òfin náà ni. Ṣùgbọ́n tó ṣe wípé ìjọba padà bá wọn dájọ́ ọ̀hún náà ni wípé kí ìdílé Ọ̀ṣúnbìyí ó fa ọmọ oyè kalẹ̀ padà ní ìbámu pẹ̀lú àṣẹ tí ilé ẹjọ́ ti pa sẹ́yìn, lélẹ́yìí tó mú kí ìdílé Ọ̀ṣúnbìyí ó padà wá fa ọba Adékúnlé Oyèrìndé kalẹ̀. Ṣùgbọ́n láti bí ọdún 5 tó ti gorí ìtẹ́ ni kò ti rí owó oṣù kankan gbà, bẹ́ẹ̀ ni kò rí àjẹmọ́nú kankan gbà, lélẹ̀ tó sì já sí wípé gbogbo ìwé tí ó kọ sí ìjọba gómìnà Ṣèyí Mákindé láti lè jẹ́ kí ìjọba ó mọ nǹkan tó ń kojú, àmọ́ ó ṣe ní láàánú wípé ìkan nínú àwọn kọmíṣánná tí gómìnà Ṣèyí Mákindé yàn ni kò jẹ́ kí àwọn lẹ́tà tí ọba Oyèrìndé ó kọ kó dé ọwọ́ gómìnà rárá. Wọ́n wá fi àkókò ipa àrọwà sí gómìnà Ṣèyí Mákindé láti ṣe ìwádìí tó yè koro lórí ọ̀rọ̀ náà kí wọ́n sì fún Àrẹsàádú ní gbogbo ẹ̀tọ́ ẹ̀ láti bí ọdún 2019 tó ti gorí ìtẹ́ bàbá rẹ̀. Kí ni opinion tiyín, kí lèrò tiyín, ẹ máa bá mi sọ sí kọ́mẹ̀ǹtì. Ẹ má wá gbàgbé láti máa follow DigiNaija Online TV lórí Facebook, link tó wà ní comment section fídíò yìí ó máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, ẹ máa like and share kó máa lọ káàkiri lórí ayélujára. Ẹ ṣé púpọ̀.